ọmọ abúnibúni abẹ́ẹ́bú wọ́n ti ará òjé wọn kì í jẹ̀gà bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jòrófó. Kí ni kábíyèsí yìí ṣe? Ẹjọ́ kí lè ṣe kábíyèsí yìí? Kí ni kábíyèsí yìí ṣe? Why tí wọ́n pe kábíyèsí yìí lọ́mọ àlè? Kí ló tí àwọn èèyàn ń bú ọba yìí? Kí ni tó ṣe, kí ni tó rà, wọ́n pè lọ́dàlẹ̀? Ọ̀dàlẹ̀ báwo? Ẹ jẹ́ a máa farabalẹ̀ o. Tí ẹni tí ń bá jáde, ẹ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ má yẹ kí trade wà láàrin àwa àtàwọn ọba wa. Wọ́n lè má dá lóòótọ́. Ṣùgbọ́n nígbà míì, Ọlọ́run máa ń gbẹnu àṣetánì sọ̀rọ̀. Kábíyèsí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ lọ́tùn lósì. Ẹ má jẹ́ ṣe báyìí. Kábíyèsí mẹ́ta ni máa ṣòfin yín nínú fídíò yìí. Kábíyèsí eléyìí, ara àwọn ìyà tí wọ́n fi ń jẹ ọmọ Yorùbá leléyìí. Ara àwọn òbítíbitì ìyà, ara ogun tí wọ́n fi ń ja ilẹ̀ Yorùbá leléyìí. Ogun eléyìí, ogun tó le ni. Ogun tó kọ̀ǹkì ni. Ogun tó yẹ kémi àti yín ká fún ní follow up ni. Ṣùgbọ́n àfiyèsí. Èmi àti yín ò wo ọ̀nà ọbẹ̀. O kábíyèsí tó jáde tó sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ní kábíyèsí yìí sọ ẹ má kó dànù. Ìwọ̀nba tí mo mọ̀ máa analyze ọ̀rọ̀ kábíyèsí yìí fún yín. Bàbá Barrister, àwọn yẹn ti kọrin. Wọ́n ní bọ́mọdé ò bá tán. Ó ní láti bá àrọ́bá bá ìtàn. Torí kàtígórì o, báyìí kàtígórì o, ṣòun nílé ayé. Torí kàtígórì o, báyìí kàtígórì o, ṣòun nílé ayé. Kàtígórì by kàtígórì nílé ayé. Ẹ jẹ́ ká máa fara balẹ̀, ká máa wádìí ohun gbogbo dájú. Káàdì tó bá ń jẹ́ òótọ́ mú nínú ẹ̀. Ogun gidi ni wọ́n fi ja ilẹ̀ Yorùbá. Kábíyèsí ìbọ̀tà láti defend ìrántí ẹni. Wọ́n ní Yorùbá is about 50 million, 200 million káàkiri àgbáyé lọ́tún lósì. Báwo lẹ ṣe rò pé Yorùbá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ yẹn? Kí lẹ́yìn rò pé Yorùbá ṣe extend tó bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Kábíyèsí rẹ Ọlọ́run, wọ́n wo oríṣiríṣi ọ̀nà tó fi lè fìyà jẹ wá. Kí lẹ́yìn rò pé àwọn èèyàn ṣe rò pé Yorùbá nation gbọ́dọ̀ bọ́ sí? Wọ́n ò fẹ́ Yorùbá nation torí irú nǹkan báyìí ni. Wọ́n ò fẹ́ kí Yorùbá nation ṣe kó lè máa lọ bẹ́ẹ̀. Wọ́n ní kí Bàbá Akíntóyè máa wá sí Nàìjíríà. Wọ́n ò fẹ́ olóyè Sunday Igboho sójú. Wọ́n ní Yorùbáwùyí ò gbọ́dọ̀ yọjú. Koiki Media àti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ fúnlẹ̀ Yorùbá. Wọ́n láwọn ò fẹ́ rí wa sójú. Ẹ̀yin rò bóyá lásán ni. Ohun tí wọn ò fẹ́ ni kábíyèsí yìí ṣe. So ẹjọ́ torí t'Ọlọ́run ọba, ẹ bá mi gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí yìí. Kí wọ́n analyze, tẹ́ bá fẹ́ kí n analyze, ẹ bá mi kọ sí comment section. Wọ́n á analyze ẹ̀ níwọ̀nba. Ẹ rántí kábíyèsí mẹ́ta, ọba mẹ́ta la máa ṣó. Aláyélúwà ọba Adéyínká, kábíyèsí bàbá mi. Adésínà Àkòfẹ́, Ọbáwálé, Arólúwan, Olúòjé Òjéǹpẹ̀tù Yorùbá Community of Gadumo, the custodian of Yoruba tradition and culture of Gadumo land. Mo kàn máa gbìyànjú láti ṣe àwọn àtúnṣe díẹ̀. Tí èmi bá ṣe ìwọ̀nba àtúnṣe yẹn, kí gbogbo wa náà ká jọ ṣe àtúnṣe yẹn, ayé á rójú, ìlú á ráyè. Lákọ̀ọ́kọ́, ọmọ Yorùbá ni gbogbo wa. A dẹ̀ tún lè sọ pé káàárọ̀ òjíire ni gbogbo wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ, ọmọ Oòduà ni mí, ọmọ Oòduà ni mí. Ọ̀rọ̀ yìí ò fàjà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò kìí ṣe ọmọ Odùduwà. Ẹ di bẹ̀ yẹn mú o. Ṣùgbọ́n Yorùbá ní kárìn kápọ̀, yíyẹ ni ó ń yẹ ni. Odùduwà ní àwọn ọmọ títí ẹ̀.
Àgbọnmìrègún ní àwọn ọmọ títí ẹ̀, Èṣù ní àwọn ọmọ títí ẹ̀, Ọbàtálá ní àwọn ọmọ títí ẹ̀. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látorí ìran tèmi tí mo ti wá. Ọmọ bíbí inú Àgbọnmìrègún ni èmi. Àgbọnmìrègún ló bí Olúòjé, ó bí Olókò, Ọlọ́rà, Aláyímẹsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Olúòjé jẹ́ jagunjagun láàrin wọn, tí oníkálukú wọn sì ti fi ilẹ̀ Ifẹ̀ sílẹ̀ kí Olúòjé gan kó tó fi Ifẹ̀ sílẹ̀. Olúòjé ló bí Òǹpẹ̀tù. Olúòjé ló bí Òǹpẹ̀tù. Ìran Òjé pọ̀ gan, ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá ti ń pè ní ìran Òjé, a kò kìí ṣe ọmọ Odùduwà. Ìran Òjé pọ̀ láti Ilé Ifẹ̀, Ìpẹ̀tùmodù, Gbọ̀ngán, Ògbómọ̀ṣọ́, Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Abẹ́òkúta wọ Ìjẹ̀bú. Ìran Òjé tó wà ní Abẹ́òkúta ni wọ́n ń pè ní Gbàgùrá. Gbàgùrá ọmọ Olúòjé ni wọ́n, a kìí ṣe ọmọ Odùduwà. Odùduwà bí àwọn ọmọ títí ẹ̀, bẹ́ẹ̀ ni Ọbàtálá bí ọmọ títí ẹ̀. Fún bí àpẹẹrẹ, Olúfọ́n ti Ifọ̀n Òròlú, Ifọ̀n Oǹdó, Ifọ̀n Ọgbàkan di ọmọ Ọbàtálá. Apẹ̀tùmodù ti ìlú Ìpẹ̀tùmodù ọmọ Ọbàtálá. So Odùduwà bá ìran àwọn kan ní Ilẹ̀ Ifẹ̀ tí wọ́n jọ lògbà, ṣùgbọ́n wọ́n jọ ṣe ìgbà tí wọ́n sì gbé orí fún Odùduwà tán fi jẹ olórí gbogbo wọn nígbà náà. Tẹ́mọ̀ ọba lè pé 4, 6, 7 níbì kan, ìkan ni ó jẹ́ alága, ìkan ni ó jẹ́ olórí. So olórí ni Odùduwà jẹ́. So èmi kìí ṣe ọmọ Odùduwà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá láàkí àtàn mọ́ Odùduwà tó jẹ́ ọ̀nà ọ̀tọ̀ wa, ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá wa. Àwọn nǹkan yìí àfẹ́ẹ̀tì wa lọ́pọ̀lọpọ̀. Ọba ìlú mi kò mọ ìran ẹ̀. Ọba ìlú mi ọmọ Oòduà ni mí ni gbogbo wọn sọ. Èyí jẹ́ ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ mójútó dáadáa. Tẹ́ bá wo gbogbo agboolé àbí ìlú àbí agbègbè ìletò tí wọ́n bá ti ń kí wọ́n ní Tòkúlójé, ọmọ arọ́tíwẹ̀ bí òjò, ọmọ òṣòlé ò gbá àlọ́, a ò kí sàlọ̀ fẹ́ tí ò fẹ́ràn bàbá tiwa, ìran Olúòjé ni wọ́n. Tí wọ́n bá ti ń sọ pé ọmọ búnibúni abèbú wọ́n ti ọmọ Olúòjé ni wọ́n. Ọmọ parun jẹ́gẹ́dẹ́ tí iye mẹ́tu ẹ̀làmókò mi ò gbọ́dọ̀ jẹ́ iye ẹ̀gà, ọmọ Olúòjé ni wọ́n. Àwọn ni ọmọ Àgbọnmìrègún, wọn kì í sọ ọmọ Odùduwà. Bàbá ẹ káàbọ̀ sà, àgbà yẹn á túbọ̀ dálẹ̀. Ṣé bí kábíyèsí ẹ̀ ṣe yọ̀nà náà ọ̀rọ̀ yẹn, ṣe fẹ́ kí n analyze ẹ̀ fún wa. Ìwọ̀nba tèmi mọ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ kí tó wá analyze kábíyèsí. Àwọn èèyàn tó ń bú kábíyèsí kò fọ́nì rárá. Ẹ jẹ́ àwò kábíyèsí mi. Ẹ sọ̀rọ̀ kábíyèsí. Orin tí màlá ń kọ, yáyé orí ẹ, lójú àrí ìgbà máa lo, yóò mọ̀ yá yìí. Orin tí màlá ń kọ, yáyé orí ẹ, lójú àrí ìgbà máa lo. Àwọn kábíyèsí wa nìyẹn, yáyé orí. Orin tí màlá ń kọ, ó tún mú àwọn yá yìí. Gẹ́gẹ́ kábíyèsí wa nìyẹn. Kábíyèsí mo fẹ́ kẹ́ wo délẹ̀ ni ẹ mọ̀ ẹ pàgbó yí mi ká. Kábíyèsí wa nìyẹn. Jayé orí ẹ, lójú àrí màmá lo, orin tí màlá ń kọ, ó tún wá mọ̀yá yìí. Kábíyèsí ló tún wá mèrè ṣe. Jayé orí ẹ, lójú ẹ. Ó súnmọ́ àlà. Màlá lòun ò fẹ́ tó bẹ́ẹ̀. Ó súnmọ́ tó bá gbọ́ wàá lòun fẹ́ tó báyìí.
bí màláìkà ṣe mọjó ojó tó ó sú ẹ wo àwọn tó wà ní vicinity yẹn ọ̀bọ kan fẹ́ bá kábíyèsí yẹn jó ó tún padà shock ó padà stand still kábíyèsí kan nìyẹn àwọn tó yẹ kí wọ́n jẹ́ custodian of history fún ilẹ̀ Yorùbá àwọn nìyẹn a ní kẹ́ má ṣe fàájì ẹ ká tún wo kábíyèsí mi àtàwọn òwò níwájú ta ni. àtàwọn òwò. àtàwọn òwò níwájú Olúwo Olúwo ṣe wó. orí adé àbí orí láwàní. Yorùbá ni ò ṣe é wó ṣe bí Olúwo sọ pé ẹgbẹ́ mo ní mi ní máa sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ tá bá rí ọba yìí tá bá ti ń rojọ́ ẹni bí fáráyé ẹ jẹ́ ká ro tèèyàn ọ̀rẹ́ náà torí ọba ló yẹ kí n play fídíò Olúwo yìí ọba yẹn sọ̀rọ̀ kan ó ní mọ́ọ̀sì àwọn ọba ó ní wọn ò mọ ìtàn Olúwo ní ẹ́míà lòun Olúwo wá ìlú wo lẹ́rí tí Olúwo ń jó sí ìlú wo ni wọ́n ń lù fún ẹ́míà ṣé àwọn ẹ́míà máa ń jó sí rúùlù yẹn bàǹdírí ló yẹ kó Olúwo máa jó sí kó máa lu bàǹdírí Olúwo ẹ́míà Olúwo bàǹdírí ló yẹ kó Olúwo jó sí but Olúwo mọ̀ wípé Yorùbá wa la fine jù ìjọ tó Olúwo ń jó yẹn kò lè fi láwà ní joko má jábọ́ I am a proud Yorùbá woman Ọlọ́run jẹ́ kó dá fún ilẹ̀ mi kí ilẹ̀ mi gba òmìnira gbogbo ìjọ Olúwo ẹ bá mi bí kí lè tó wọ aṣọ àwọn bàbá wa tó fi ń jójó yẹn irú kẹrẹ ló mú tó ń jù sókè tó ń gàn yẹn kábíyèsí Ọlọ́run àbọ̀ wá bá ní tiyẹn àmọ́ ni kò wá rẹran ẹjá sọ̀rọ̀ nípa kábíyèsí ọmọ òjé ìpẹ̀tù ọmọ arọ́gìrì wẹ̀ bí òjò ọlọ́mọ arólú làwọn bàbá mi arólú owó ojú ọwà ọmọ arólú owó ọmọ adédè tejiteji ọmọ ògúngi mọ́múgi òkìrì mẹ́sẹ̀ méjèèjì tilẹ̀ ọmọ ajáde fòbílẹ̀ ń jó àwa lọ́mọ àwọlé bèjì ń wẹ̀ arólú lèmi náà arólú owó ni mí ṣẹlẹ̀ wípé kábíyèsí nísìn èmi àti wọn ò wá láti ibì kan náà àwọn bàbá wa wọ́n spread káàkiri ni tẹ́mi àti yín ò bá mọ̀ ẹ kábíyèsí máa sọ kí máa analyze mi ìfẹ́ gbà yín lákòókò púpọ̀ ẹ sọ̀rọ̀ ẹni sọ fún mi ẹ sọ̀rọ̀ sókè ẹ̀yin wo. aláyélúwà ọba adéyínká adésínà àkòfẹ́ ọbáwálé
Arolu 1, Oluoje Ojempetu Yoruba community of Gadumo, the custodian of Yoruba tradition and culture of Gadumo land. The custodian of Yoruba tradition and culture. Ẹ bá ń pàtẹ́wọ́ fún kábíyèsí. Ẹ ṣeun sà. Wípé tẹ́ lè bọ́ta pé custodian tradition àti culture wà ní ẹ̀yin lẹ represent wà ní Gàdìmọ́. Thank you sir. Ẹ ṣeun adúpẹ́. A ti gbọ́ lẹ́nu ọba kan tó ní gbogbo ohun tí ń jẹ́ ìṣẹ̀ṣe tẹ́ bá mọ ọba náà kọ sí comment section. Emia tó ní gbogbo tó ń jẹ́ ìṣẹ̀ṣe culture wa àwọn bẹ́ẹ̀ ṣe jẹ́ custodian culture and tradition tó ní tradition àti culture olódìgbò lọ́dọ̀ tòun. Kábíyèsí, thank you for representing us in Gàdìmọ́. Adúpẹ́ sà. Mo kàn máa gbìyànjú láti ṣe àwọn àtúnṣe díẹ̀ tí èmi bá ṣe ìwọ̀nba àtúnṣe yẹn kí gbogbo wa náà kájọ ṣe àtúnṣe yẹn ayé arójú ìlú aráyè. Bẹ́ẹ̀ni. Lákọ̀ọ́kọ́ ọmọ Yorùbá ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. A dẹ̀ tún lè sọ pé káàárọ̀ òjíire ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ ọmọ Oòduà ni mí, ọmọ Oòduà ni mí, ọ̀rọ̀ yìí ò fàjà. Kò bí jáde. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kìí ṣe ọmọ Odùduwà. Ṣùgbọ́n Yorùbá ní kárìn kápọ̀ yíyẹ ni ó yẹ ni. Ẹ ṣeun kábíyèsí kẹ́ tó tẹ̀síwájú sà. Ó ní orí olókun yìí. Bàtà sọ pé a fẹ́ Odùduwà nation. Odùduwà nation. Kábíyèsí yìí nìkan kọ́ ni ò kí ń ṣe ọmọ Odùduwà. Àwọn ibìkan níjẹ̀bú Àwùjalè ò ní gbà kẹ́ gba Odùduwà nation. Àwùjalè máa sọ fún pé àwọn ò kí ń ṣe ọmọ Odùduwà. Many of ọmọ Yorùbá ni ò kí ń ṣe ọmọ Odùduwà. Many kí mo sọ fún yín, many ọmọ Yorùbá ni ò kí ń ṣe ọmọ Odùduwà. Ìtàn Odùduwà á padà jáde lọ́jọ́ iwájú. Wọ́n ní Mẹ́kà ló ti wá. Wọ́n láàrè ni. Wọ́n ló gba báyìí wá ni. Wọ́n ló wá tọ̀tún wá ni. Á padà jáde. Nítorí káwọn ní tíátà yẹn kó mọ bá wa wá ń gbà yẹn ni àwọn bàbá Ògúndé nígbà yẹn àwọn story tó old story wa àwọn Ṣọlá Ògúnṣọlá Iṣó Pẹpẹ and others ẹ bá mú kó ẹ bá mi kọ sí comment section ẹ bá mi share video yìí bí ó lè kàn wọ́n lára ṣọ́mú sókè ṣọ́mú sílẹ̀ ni wọ́n ń ṣe fún wa nísìn. Àwọn kábíyèsí tó yẹ kí wọ́n máa sọ ìtàn yẹn fún wa kó máa kọ ìwé oríṣiríṣi gbogbo wọn náà kàwé o nípa ìtàn tí wọ́n fún ara wọn. Kó máa ní ìlú mi lélẹ́yìí ọ̀yọ́ ní tíátà ẹ wá fi ṣeré síta. Ìjó ni wọ́n ń jó kiri àní ẹ má ṣe fàájì ṣùgbọ́n ẹ̀ ń dojú tilẹ̀. Kábíyèsí kudos to you sir. Ẹ ṣeun wọ́n bọ́ta wọn láwọn kì í ṣe ọmọ Odùduwà àwọn nìkan kọ́ ni wọn kì í ṣe ọmọ Odùduwà. Kábíyèsí torí ẹ̀ la ṣe change ẹ̀ sí Yorùbá nation. Fún ẹ̀yin tí ẹ bá mọ̀ tó ìdí tí wọ́n jẹ́ pé ní Yorùbá nation nísìn Odùduwà afẹ́lẹ́ Odùduwà afẹ́lẹ́ Odùduwà àwọn kan tí ń jáde. Kábíyèsí ló gbójú síta ni àìmọye èèyàn náà ń kùn lábẹ́lẹ̀ pé àwọn kì í ṣe ọmọ Odùduwà. Okùn ò ní gùn títí kó má níbi tó ti tọ̀ wá torí pa abẹ́rẹ́ báyìí lókun máa ń tọ̀ tó ṣe bí òwe o gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ bá wà lórí ètò mi tó ṣe bí òwe lẹ́ẹ̀kan sí. Odùduwà ní àwọn ọmọ títí ẹ̀. Bẹ́ẹ̀ ni. Àgbọnmìrègún ní àwọn ọmọ títí ẹ̀. Bẹ́ẹ̀ ni. Èṣù ní àwọn ọmọ títí ẹ̀. Ọbàtálá ní àwọn ọmọ títí ẹ̀. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látorí ìran tèmi tí mo ti wá. À ń gbọ́. Ọmọ bíbí inú Àgbọnmìrègún ni èmi. Okay. Àgbọnmìrègún ló bí Olúòjé. Ó bí Olókò, Ọlọ́rà, Aláyémẹsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Olúòjé jẹ́ jagunjagun láàrin wọn. Tí oníkálukú wọn sì ti fi ilẹ̀ Ifẹ̀ sílẹ̀ kí Olúòjé gan kó tó fi Ifẹ̀ sílẹ̀. Ṣé ń gbọ́? Olúòjé ló bí Òǹpẹ̀tù. Olúòjé ló bí Òǹpẹ̀tù.
ìran Òjé pọ̀ gan ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá ti ń pè ní ìran Òjé a kò kì í ṣe ọmọ Odùduwà. Ìran Òjé pọ̀ láti Ilé Ifẹ̀, Ìpètùmọdù, Gbọ̀ngán, Ògbómọ̀ṣọ́, Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé Abẹ́òkúta wọ Ìjẹ̀bú. Ṣẹ́gbọ́. Ìran Òjé tó wà ní Abẹ́òkúta ni wọ́n pè ní Gbàgùrà. Gbàgùrà ọmọ Olú Òjé ni wọ́n, a kì í ṣọmọ Odùduwà. Ṣé rántí gbà tí ìyàwó Abíọ́lá kú, Símbíà ọmọ Gbàgùrà, àwọn ni Gbàgùrà, àwọn lọmọ Olú Òjé, ọmọ Òjé Ìpẹ̀tù ní Barrister kí pé ọmọ Òjé Ìpẹ̀tù, ọmọ àbàrà Ṣógáadé, ọmọ Lárí Ọ̀pá, ọmọ elépo pupa ṣẹ̀gẹ̀, ọmọ òkú nọdọ ọdẹrẹ o. Òun wá kíní kan ṣọ̀párì torí kò lè ba ìṣeré ọwọ́. Ọmọ olóò fújà máa kìtì Olú, ọmọ erin tó gbógun yìnbọn àkàyàbá, ọmọ ẹyẹ mú mi ṣáṣá ló gbélé Àkànkẹ́, ọmọ Òjé Ìpẹ̀tù, ọmọ àrọ́gìrì wẹ̀ bí òjò, ọmọ Òjé ìkúnlẹ̀ fọbajẹ, ará Òjé wọn kì í jẹga, bẹ́ẹ̀ ò ní wọn ò gbọ́dọ̀ jorófó. Parẹ́ ní tórèlù òròfó bá ń wòrò rẹ̀ bọ̀ wá lé o. Àwọn lọmọ Abara Ṣógáadé. Ṣebí Òjé láti Ilé Ifẹ̀ bó ṣe tàn lọ sí Abẹ́òkúta. Ṣé pé Barrister prophet ni. Ara àwọn ànábì ti wà nìyẹn. Ara àwọn tó yẹ káwọn historian wa kí wọ́n kọ̀wé lé lórí, kí wọ́n ṣe ìwé lórí wọn nìyẹn. Ká bẹ̀rẹ̀ sí ní papọ̀ ìtàn ànábì kí lórúkọ ẹ̀, ànábì Barrister, ìtàn ànábì Sunday Igboho, ìtàn ànábì Bàbá Ògúndé. Kí ni meaning ànábì? Òjíṣẹ́. They are all òjíṣẹ́s. Wọ́n kàn òjíṣẹ́ yẹn ní different way. Ànábì Bọ́lá Ìgè, ànábì Bánjí Akíntóyè. Tó yẹ ká bẹ̀rẹ̀ sí ní máa kọ ìtàn yẹn kó máa kó papọ̀. Káàmọ̀ wá lè bá rí nǹkan bá, because ibi tí Yorùbá ń lọ yìí tí a bá dìde, wọ́n ti sọ fún wa wípé anybody tó bá fẹ́ múyàn ní ẹrú tí ò fẹ́ kẹ́ni ẹrú yẹn kó rántí anything mọ́, kó wà loyal to the core, they will steal your identity from you. Wọ́n ti gba identity wa lọ́wọ́ wa. Àwọn identity yẹn làwọn tá ń pariwo Yorùbá nation sí là ń try láti retrieve padà tí wọ́n ṣe ní káfọ̀káníṣò. Bàbá mi ẹ sọ̀rọ̀ sókè, ọmọ Òjé Ìpẹ̀tù. Odùduwà bí àwọn ọmọ títí ẹ̀, bẹ́ẹ̀ ni Ọbàtálá bí ọmọ títí ẹ̀. Fún bí àpẹẹrẹ Olúfọ́n ti Ifọ̀n Òròlú, Ifọ̀n Oǹdó, Ifọ̀n Ọgbàkan ya ọmọ Ọbàtálá. Ṣé ń gbọ́? Apẹ̀tùmọdù ti ìlú Ìpẹ̀tùmọdù ọmọ Ọbàtálá. So Odùduwà bá ìran àwọn kan ní Ilẹ̀ Ifẹ̀ tí wọ́n jọ lògbà, ṣùgbọ́n wọ́n jọ ṣe ìgbà tí wọ́n sì gbé orí fún Odùduwà tán fi jẹ olórí gbogbo wọn nígbà náà. Tẹ́mọ̀ ọba lè pé mẹ́rùn, mẹ́fà, méje níbì kan, ìkan ni ó jẹ́ alága, ìkan ni ó jẹ́ olórí. So olórí ni Odùduwà jẹ́. Ẹ ṣeun. Kábíyèsí ẹni sùúrù, ẹ máa tẹ̀síwájú. Kábíyèsí, I wish to meet you. Ẹ máa mọ̀ sọ. Kábíyèsí tẹ́ ń wò yìí. Ṣé pé wọ́n tó ọmọ Bàtálá, ọmọ Gbá, ọmọ Ọ̀rànmíyàn, ọmọ Àwo. Wọ́n wá sọ kíní kan, wọ́n ní Odùduwà bá àwọn èèyàn nílé Ifẹ̀. Ìtàn Odùduwà yẹn mi ò tí retrace. Tẹ́yìn bá wá retrace ẹ lè pè mí tàbí kẹ́ bá mi kọ sí comment section. Àbí tẹ́ bá rí ìwé tó jẹ́ ní tó sọ nípa ìtàn Odùduwà, mo fẹ́ kà. Because they keep on saying Odùduwà bá àwọn kan nílé Ifẹ̀. Mo sọ dẹ̀ débi kan débi pé wọ́n ní Odùduwà pé family méjìlá, 12 families, different families tí wọ́n ti exist nílé Ifẹ̀. Wọ́n náà ti wà nílé Ifẹ̀ kí Odùduwà tó dé. According to bá ṣe gbọ́, wọ́n ní Odùduwà fi ẹsẹ̀ rìn wọlé Ifẹ̀ ni, kò fi orí rìn wọlé Ifẹ̀.
àwọn tí wọ́n sọ̀rọ̀ Lámúrúdù Lemrod àwọn kan ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. So this is what we show you see ẹ ní ṣí ẹ àwọn show tó dẹ̀ important lélẹ̀ ojoojúmọ́ kan la máa sọ pé wọ́n ti gbá wọ́n ṣàwo àwọn tó bá ti ń wà náà máa sọ. Mistake táwọn bàbá wa ṣe àwọn bàbá wa náà kó wá sí ní tàwa yìí o ara ẹ̀ náà lélẹ̀ if truly Odùduwà bá àwọn kan nílé Ifẹ̀ kò dẹ̀ bí ká ní mistake because àwa táwa nísìn náà à ń ṣe mistake yẹn ẹ mọ̀ èmi àti yín jọ ń ṣe àwọn bàbá wa àwa ló máa ṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí owó yẹn kọ́ ló máa lọ pẹ̀lú ẹ̀ Yorùbá máa ń ṣe àpọ́nlé àlejò jù. How come tó yẹ pé tó wá bá yín ní ìlú yín ẹ fi jẹ olórí ọba? I am not blaming our ancestors gbóyìnbó pressure tí wa mi blame ẹ̀yin bàbá wa àwọn ancestors wa mi blame wọn because àwọn táwọn sì náà ń ṣe. But how come ṣé inú rẹ náà ló tó báyìí nílẹ̀ Yorùbá ẹni tó jẹ́ ààrẹ mi fẹ́ pè láre because mi ti confirm allegedly ààrẹ wọ́n fi jẹ olórí gbogbo ọba pátá. Ìwà Yorùbá nìyẹn ìwà wa nìyẹn the same way tá gbà wọn Fúlàní tó pa wọn tó ń pa ilẹ̀ Yorùbá yìí nísìn bá ṣe gbà wọn lálejò ń gbà yẹn náà nìyẹn. Èmi àti yín nísìn náà ṣáà máa ṣe ẹlòmíì kò lè ra kóòkì mu sí ẹnu ara ẹ̀ ṣùgbọ́n tálejò bá dé á ní ló bá ní gba mọ̀tínà láwìn. Èèyàn míì sùn yàrá kan òun àti kọ́kọ́ àti ọmọ tálejò bá wá dé bá wọn ṣó yẹ kéèyàn tó ń gbé yàrá kan gba àlejò àtúnwá bọ́lẹ̀ fàlejò lórí bẹ́ẹ̀dì. Ìwọ ọmọ Yorùbá nìyẹn àjogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa ni. So if this Kábíyèsí come out pé wọn kì í ṣe ọmọ Odùduwà kí ló fa wàhálà? Odùduwà náà ti dára wa ó ti bímọ àwọn ọmọ ẹ̀ ti bímọ ìtàn yẹn ó ti ṣòro trace even àwọn tó yẹ kó trace ẹ̀ fún wa àwọn ni wọ́n jó pàlóńgò kiri láàrin party. So ṣé ọ̀dàdẹ̀ ní Kábíyèsí ṣọ́mọ àlè ní ṣá ẹ jẹ́ máa wá tàn ká tó máa sọ̀rọ̀. So èmi kì í ṣe ọmọ Odùduwà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá láàkí àtọmọ Odùduwà tó jẹ́ ọ̀nà ọ̀tọ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá wa. Àwọn nǹkan yìí àfẹ́tì wa lọ́pọ̀lọpọ̀. Ọba ìlú mi kò mọ ìran ẹ̀ ọba ìlú mi ọmọ Oòduà ni mí ni gbogbo wọn sọ. Èyí jẹ́ ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ mójútó dáadáa. Tẹ́ bá wo gbogbo agboolé. Kábíyèsí kan tó tẹ̀síwájú ká tó wo agboolé ẹ ṣeun ọba mi ò mọ ìran ẹ̀ bí ọba kan tán láwọn káwọn èèyàn wọn lọ pa wọn tán ní ilẹ̀ àràbó làwọn ti wá ọba ilẹ̀ Yorùbá sọ fún wa pé Saudi láti wá Saudi láti wá no be juju be that nǹkan ṣọ̀tá wa Ọlọ́run nǹkan ṣọ̀tá wa àmọ́ ni ṣùgbọ́n àwa kan ti mọ̀ ń sìn àti jí. We are ready to take back our glory. Yoruba nation, no going back. Yoruba nation, we know they go back. We are ready to take back our glory and make Ilẹ̀ Yorùbá great again. Are you ready láti gbé Ilẹ̀ Yorùbá ga? Are you ready to make Yoruba land great again? If you are ready to make Yoruba land great again, please put it in the comment section. I ma fi mọ̀ pé ẹlòmíì ń wo show yìí tán. Àwọn tó bá ti wò and I don't blame people. Ìlú le, especially àwọn tó wà Nigeria. I will not blame them. Odùduwà ni wọ́n lè fara gbàbọ́n. Tí a gbọ́dọ̀ mójútó dáadáa. Ọba ní Saudi láti wá. Tẹ́ bá wo gbogbo agboolé àbí ìlú
àbí agbègbè ìletò àgbáyá túbọ̀ dá lẹ́sìn. tí wọ́n bá ti ń kí wọ́n ní tòkù lóje ọmọ arọ́ tí wẹ̀ bí òjò ọmọ òṣòlè ò gbá lọ a ò kì í sàlọ̀fẹ́ tí ò fẹ́ràn bàbá tiwọn. ẹ tún bẹ̀rẹ̀ sọ kábíyèsí. a gbọ́dọ̀ mójútó dáadáa. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá wo gbogbo agboolé àbí ìlú àbí agbègbè ìletò tí wọ́n bá ti ń kí wọ́n ní tòkù lóje ọmọ arọ́ tí wẹ̀ bí òjò ọmọ òṣòlè ò gbá lọ a ò kì í sàlọ̀fẹ́ tí ò fẹ́ràn bàbá tiwa ìran olú òjé ni wọ́n. tí wọ́n bá ti ń sọ pé ọmọ búnibúni abèbú wọ́n ti ọmọ olú òjé ni wọ́n ọmọ parun jẹ́gẹ́dẹ́ tí iye mẹ́tu ẹ̀làmókò mi ò gbọ́dọ̀ jẹ́ iye ẹ̀gà ọmọ olú òjé ni wọ́n àwọn ni ọmọ àgbọ̀nmìrègún wọn kì í sọ ọmọ Odùduwà. àbí ọmọ àgbọ̀nmìrègún lèmi náà ni. tó wo bí tí kábíyèsí ń kiri ẹ̀ sí. àwa lọmọ abúnibúni bí ń bú wọn tí wọ́n ti. àbí kí mi náà lọ wá tán ni sẹ́yìn tí wá tán ara yín kábíyèsí lọ́mọ arólú lòun ọmọ arólú owó lèmi náà òjò wa arólú owó ọwọ́ lọ́mọ adédé tejiteji ọmọ ògúngi mọ́múgi òkìrì mẹ́sẹ̀ méjèèjì tilẹ̀ àwa lọ́mọ ajáde fòbílẹ̀ ń jọ ọmọ awọlé bíi méjì ń wẹ òjò olóògbòjò bá bí egúngún ọmọ búnibúni bèébú wọ̀ntìwọ̀ntì àwa ò kì í ṣàlọ̀fẹ́ni tí ò bá nífẹ̀ẹ́ wa àbájọ tí Yorùbá wù yìí ṣe burú àbí kí n lọ wá tàn mí ni ṣẹ́yìn tí wá tàn tí yín ìyẹn ò ní gbogbo wa ò kì í ṣe ọmọ Yorùbá irú tí kábíyèsí sọ yìí èmi ò mọ̀ tẹ́lẹ̀ o ẹ̀yin náà lè má mọ̀ tẹ́ káwọn kábíyèsí wa máa bá wa ṣe ni o pàtí náà ń lọ ká Àbújá ni wọ́n ń lọ ká tó ń bá wo fídíò yìí sí wa ní ṣé àti wá jọba ní sìkà má ṣe fàájì ní ẹ má ṣe fàájì ẹ má dojú tì wá mọ́ ni kábíyèsí sọ pé ọmọ Yorùbá ni gbogbo wa now Yorùbá nation la fẹ́ orí olókun yìí àwọn èèyàn ti ń jà sí wọn lórí olókun ó làwọn alákatakítí kì í ṣe gbogbo mùsùlùmí o àwọn alákatakítí ẹ̀sìn sọ pé wọ́n fẹ́ máa bọ òrìṣà ni wọ́n fẹ́ máa ṣe kíní kan ni wọ́n fẹ́ máa ṣe gbá ni àwọn dẹ̀ ní interest tiwọn tí wọ́n ń jà fún kì í ṣe pé sí náà ń jà fún tó bẹ́ẹ̀ yẹn o wọ́n ní interest tiwọn tí wọ́n ń jà fún nínú mi dẹ́ẹ̀dùn pọ́n ní àwọn Yorùbá nation wọn pa wọ́n sí tó ń bá pè wọ́n sí gan-an kí lẹ́yìn rí sí Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ in case you are seeing me for the first time I am the one and only Akalolo of Yorùbá land kò sẹ́lòmí tó tún kálòlò bíi tèmi adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ yólóyè tí òpè méjì Abẹ́ní ọmọ òṣè pàrọ̀ ẹ tó máa pàrọ̀ Abẹ́ní adéwájú federal government tó máa tún wá lọ́wọ́ sí fún adéwájú Elédùmarè tèmi dẹ̀ wọ̀n wípé èèyàn ò lè rí bàbá gọ́ọ̀dù lójú òfìfo àkọ́kọ́ kú bíi 99 times lọ́n bá wá gbà fún kó go ahead if you have not subscribed to my YouTube channel kí lè ń dúró dè ẹ tẹ subscribe button yín kẹ́ tẹ notification bell yín see you on my next show custodian of history wọ́n ti mú kó lóṣù lójú pátí dàbọ̀.